Yeah, gbogbo ibi tó ń wò mí. Mo wò pé lẹ́ẹ̀kan pé kí n máa dà yín lágara. Ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bàbá Mohbad àti Mohbad. Ọ̀rọ̀ yẹn ti di iṣu atayanyan. Kí ni mo sọ fún yín? Gbogbo ibi tó ń wò mí. Mo ní ọ̀rọ̀ yẹn ó ti di iṣu atayanyan. Gbogbo àwọn èèyàn tí ń bínú sí bàbá Mohbad gan, wọ́n ti ń bínú sí bàbá Mohbad gan. Níbi tí ọ̀rọ̀ yìí gbé ń lọ, níbi tí ọ̀rọ̀ yìí gbé ń lọ, tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo ni àwọn EFCC ti tarabọ ọ̀rọ̀ yìí, ní gbogbo àwọn tó dáwó fún justice for Mohbad ni wọ́n fẹ́ gba owó wọn padà. Ẹ jọ̀ọ́, níbo ni bàbá Mohbad ti fẹ́ rí owó? Ṣé ẹ mọ̀ wípé if care is not taken, ọ̀rọ̀ yìí lè mú bàbá Mohbad di ẹni tó máa lọ ṣẹ̀wọ̀n? Àbí ṣé bí mo ṣe ń rò, ṣẹ́yìn náà ń bá mi rò bẹ́ẹ̀, gbogbo ẹ̀yin ojú tó ń wò mí, ẹ̀yin olólùfẹ́ justice for Mohbad? Tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo gbogbo àwọn tó dáwó fún justice for Mohbad tó ní kálukú ti ń fi ẹ̀rí ẹ̀ hàn, payment tó fi sanwó, invoice tí wọ́n fi sanwó, statement of account tó ní kálukú ti ń fi hàn fún EFCC. Ẹ jọ̀ọ́, ṣé ẹ rò pé bàbá Mohbad lè rí owó yẹn dá padà? Tó bá jẹ́ pé lótìtọ́ ló ti lọ ń fowó yẹn kọ́ hòtẹ́ẹ̀lì lóòótọ́. And then àwọn critical thinker, àbí ara nǹkan tí wọ́n rí nìyẹn tí wọ́n fi sọ wípé tó fi rí pé bàbá Mohbad ò fẹ́ jà fún justice mọ́, kó jẹ́ káwọn handle justice yẹn fún ara wọn, tí bàbá Mohbad ò gbà. Ó kúkú lè pẹ̀lú nǹkan tó jẹ́ kí àwọn yẹn bínú lọ. Àbí kí lẹ ní mò ń wí? Torí tó bá yẹ pé lójútọ́ àti lódodo ni EFCC, bó tiẹ̀ ti lè jẹ́ pé àwọn EFCC wọ́n ti kùnà láti ṣe iṣẹ́ wọn bí iṣẹ́ right from beginning, but tó bá bá sọ́nsìn wọ́n lè ní wọn rìpọ́ọ̀tù fáwọn, wọ́n lè náwọn ò gbọ́ nǹkan kan, wọ́n lè náwọn ò mọ anything. Nigeria full of lies. Ibi tó máa tún yí ọ̀rọ̀ yẹn sí nìyẹn. Okay, káti ẹ̀ wá sọ wípé gbogbo yẹn wọn ò dá sí. Tó bá wá dìídì mú information yìí, torí according to the man yẹn, bí man yẹn ṣe sọ̀rọ̀, ó ní wọ́n ti inform àwọn EFCC. Àwọn EFCC sọ pé evidence na wọ́n kàn need, pé lágbájá dáwó, tẹ̀mẹ̀dó sanwó, àkáǹtì báyìí ni wọ́n san sí, evidence lélẹ́yìí. Tó bá lọ jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́, ṣe é pé bàbá Mohbad ti rogi oyin. Àfàìmọ̀ kẹ́ni tí wọ́n ń support láti wá justice fún ọmọ ẹ̀ kó má padà wá di criminal. Kí la ti ń gbọ́? Kẹ́ni tó jẹ̀bi kó wá padà wá jàre, kẹ́ni tó jàre kó wá padà wá jẹ̀bi. Àwọn tó pa ọmọ là ń wá, kó má jẹ́ kí bàbá ló máa wá padà lọ sẹ́wọ̀n. Ẹ jọ̀ọ́, gbogbo ojú tó ń wò mí, mo kúkú ń bẹ̀ yín ni, wọn ò dẹ̀ ní bẹ̀ yín lẹ́bẹ̀ yà lágbára Èdùmàrè. Ẹ bá mi share fídíò yìí, ọwọ́ tẹ́ fi ń share yẹn lágbára Èdùmàrè, ẹ ò ní fi kábàámọ̀, owó lẹ máa fi gbà, ẹ ò ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe come across the page, tẹ́ ò tí subscribe sílẹ̀ Ilé Global TV, ẹ wo báwọn èèyàn ṣe ń subscribe. Ẹ̀yin náà ẹ join Ilé Aláyọ̀ kájọ máa gbádùn ètò yìí lọ. Ẹ̀yin náà ẹ subscribe sílẹ̀ Ilé Global TV. Ọ̀rọ̀ bàbá Mohbad yìí ó ti kó bí a ṣe ń wò, ojú tá a fi ń wò ní last year kọ́, wàláì ojú tá a fi ń wò ní last year kọ́. Ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, gbogbo àwọn information tá à ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí, ó tún sì ní information Yomi Fabiyi tí mo tún sì mú bọ̀ fún yín lórí Wunmi fún ara ẹ̀. Láfter eléyìí, ẹ máa tún gbọ́ another story. Ẹ jọ̀ọ́, ẹ bá mi subscribe sílẹ̀ Ilé Global TV, kẹ́ni bá mi share fídíò yìí. Ọwọ́ tẹ́ ẹ fi ń share fídíò yẹn, ẹ ò ní fi gbókù ọmọ sí lágbára Èdùmàrè. Ó yá, ẹ jẹ́ ká tún máa gbọ́ lọ. Ẹ máa gbọ́ wúrí ẹ̀rọ. Ẹ bá mi ká lọ. Ikú tó pa Mohbad nínú ilé yẹn, òun tó fún ara ẹ̀ ti fi ṣe orin, tẹ́ bá lọ wo orin ẹ̀ Wicked. Ikú tó pa ọmọ yẹn. Ẹ wá tó wá wo bẹ́ẹ̀ orin yẹn Wicked. Ẹ tún lọ wo ọjọ́ tí Mohbad kú. Wicked ló tún kú mọ́jú Monday. Okay. Wicked, you know
dẹ̀ ní táìtù orin yẹn náà. spirit ọmọ yẹn le. Jerry ẹ tún wá wo nǹkan tó ṣẹlẹ̀ nínú orin yẹn bẹ́ẹ̀ náà ni bí tí ojú rẹ̀ bàbá tó bá padà jẹyọ bísí yẹn ṣe lọ nìyẹn ṣẹ́rí ọmọ yẹn ó kà yẹ pé Ọlọ́run ti kádàrá ẹ̀ pé táìmù tó máa lọ nìyẹn ó kàn fi àwọn ilé ìṣe sábà bí bú ni. ẹ wo Jésù Kristi tí gbogbo Kristian tẹ̀lé ṣìbí 34 years old Jésù ló láyé tó fi kú. bẹ́ẹ̀ni ṣé Jésù pẹ̀lú gbogbo agbára tí Ọlọ́run fún ṣé kò tó para ẹ̀ lẹ́ẹ̀ni ẹni tó ti rí nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú tó ó ti rí kó ara ẹ̀ lẹ̀ ó ti mọ̀ ọ́ tó máa pláàdì kó òun lẹ̀ aláàjì ṣé Jésù ò lè para ẹ̀ pé òun ò lè kú yẹn dàbí púpọ̀ tó fẹ́ sẹ́ fún òun tó kókó òun tó dijọ́ yẹn but àkọọ́lẹ̀ ti wà bó ṣe máa lọ nìyẹn ká lè máa lọ́rùn yẹn sọ títí di ọjọ́ tèmi a lè fi Mohbad wé Jésù àmọ́ ṣáta bá ní ká wò bó ṣe lọ aláàjì ọmọ yẹn ti sọ so many things ṣẹlẹ̀ sí ó ti sọ kalẹ̀ ó dẹ̀ sọ nǹkan tó máa ṣẹlẹ̀ tó ń bá tún lọ tán àlàyé àwọn kìíní yóò máa ṣẹlẹ̀ tí kò máa ṣẹlẹ̀ ó tó ń bá kú tán àwọn kan á sọ dáadáa pa òun àwọn kan á sọ dáadáa ṣàìdí pa òun kódà nǹkan tó pé ti sọ àsọtẹ́lẹ̀ yẹn lágbára jẹ́tí ẹjọ́ mo ṣe bìlífù pé àní nínú ilé yẹn sẹ́ àpéjọpọ̀ àwọn èèyàn lọ pa ọmọ yẹn nílé because ó ti fi ṣe fídíò ẹ lọ́wọ́ orin wíkẹ̀ndì yẹn sẹ́ ó ti ń tẹnu mọ́. àwa rẹ tí ó sọ ní gbogbo wọn ẹ wò báyìí ni o. ẹ wá rí di bàbá mo máa ń sọ ìgbà tí bàbá ò tí tọ́wọ̀n tí gbé bàbá débẹ̀ lórí bí ọ̀rọ̀ yẹn ṣe bí iṣu ṣe bí kíní kan ṣe kún bí ṣe ọ̀rọ̀ bíi bẹ́ẹ̀ bí bàbá ṣe ṣe fẹlẹ́gẹ́fẹlẹ́ mo fẹ́ mọ ikú tó pa ọmọ bàbá tó bá ti gbé bàbá débẹ̀ pé wá òkúta máa sọ lọ́pẹ́ ọ̀gá máa padà sọ́bà wá padà o bó ṣe lọ rí o ní bàbá ti divert wọ́n wá lo àpàjí wọ́n lo àpapọ̀ fún wa pé tó bá sùn gbogbo public oníkálùkù á lọ jókòó so bí public ti ṣe ń gbọ́ ọ̀rọ̀ yìí gan ó ń bá ọgbọ́n lọ́kọ̀ jẹ́ pé kí ló ń ṣe yàrá bí ṣé kò tí tó sùn yín ni. kò lè sú wa. àwọn tí ojú ìgbẹ́ tó bá wọn kó sínú àwọn pípò yìí náà mo fi bàbá ọ̀rẹ́ mi mo fi ṣàgbéjòyè ní ìjẹta tí mo kọ̀ wọlé last born ló kú ọmọ yìí ò tí ì wọ 7 years old pàṣẹ wọn kọ́ ọ̀nà tó fẹ́ pa ọmọ yẹn kú ẹsẹ̀kẹsẹ̀ bàbá yẹn ya wèrè kì í ṣe pé kíní ó ya wèrè tó ń gbé after like 6-7 months pàṣẹ tó gbọ́dọ̀ kó pọ̀jù ọ̀nì kíní ẹ̀ bọ́ra bóyá ò tọ́. After so many years, bí i 8-10 years, àbọ̀ràbọ̀ ló padà pa bàbá yẹn ò balance. Wọ́n ní àwọn ọmọ tó ti dàgbà gan o, tí wọ́n ti ń ṣe dáadáa o. Àmọ́ ó gbé last born yẹn, wọ́n jọ jẹ́ 5 and 6. Àbọ̀ràbọ̀ ló pa bàbá yẹn. Ẹ wá wo ọmọ tí ó jẹ́ ọmọ olóògbé tẹ̀yìn. Tó yẹ pé òun ni gbogbo yín wò lójú. Ọmọ wa kò tí ì pé 2 years. Ẹ̀sùn lọ́wọ́ fẹ́ yín. Ẹ̀sìn ya fọ́tò bí ẹran sísun. Kí ló ń dùnú ẹlẹ́wọ̀n tó ń sago mọ́wọ́? Káwá rí ẹnìkan kó sọ pé nǹkan tó ń ṣe yẹn ó dáa. Pé nǹkan tó ń ṣe yẹn gẹ́gẹ́ ló dáa. A lè gbé ìsàkíyèsí pé ìgbára là ń búra. Kò sí pàtàkì adáṣọ táàrí yẹn fi wọ́. Ẹni sùn ẹgbẹ́ kíkọ́ tá à ń wá yìí ká rí iná. Ẹ bá dẹ̀ mọ̀ pé ẹ ò ní interest inú ẹ̀ mọ̀. Come out public. Ẹ sọ fún wa pé ẹ wá o, Ọlọ́run ló fún wa o, Ọlọ́run ló gbà o. A ti gbà ká mú o, a fẹ́ bẹ̀rẹ̀ sí ṣe fàájì o, a fẹ́ gbà ká mú. Bẹ́ẹ̀ni move on. Ṣùgbọ́n àwọn àjọ sí ojú fàájì lẹ́gbẹ̀ẹ́ kan, àwọn àjọ sí lẹ́gbẹ̀ẹ́ kan, ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹ tí wá justice. Ẹyin náà ẹ̀ máa ń ní pàtí kan sọ́ọ̀bà lọ sí jìnnà ẹ̀ máa bọ̀ bọ́ pé nǹkan rọ́ṣọ́ nínú ayé ẹ̀ ẹ̀ kò sì máa ń dé fìlà. Kọ́lé dowó lẹ fẹ́ sọ. Bàbá dé, wọ́n ti pàtí ẹ̀wù wẹ́dẹ̀ ọmọ Sàṣítù láìpẹ́ yìí tó ti bí àbí last week àti 2 weeks ago. Ẹ̀wù bí bàbá ṣe ń kíjọ́ mọ́lẹ̀ bí ní ṣe ń kíjọ́ mọ́lẹ̀ ní pàtí Sàṣítù tó kọjá ìwà tó fíìsì. Aláṣẹ ẹ̀wù náà. Because èmi ò mọ. Ìṣòro. Kán ní bàbá kí ló dé tí ẹ̀ fi jóná? Ẹni kì í jó ọmọ yìí ò tí ì wọlé nítorí ká máa gbọ́ lẹ́nu wọn ni. Àbí o. Ìyá
ó ń ṣe tiẹ̀ ẹ̀gbọ́n ó ń ṣe tiẹ̀ àbúrò náà wọ sídìò ó ń kọrin ọmọ yìí kú ní abẹ tí ìrètí kó kú tó tẹ̀lé ni tó ìbéèrè tó máa bí wọ́n ṣe náà aláàfẹ́ mọ ikú tó pa ọmọ yìí ẹ̀yìn ń gbé DNA ẹ̀ ń gbèrú sórí kankan kọ́fẹ́ ní pé DNA fẹ́ fáńsẹ̀ tó pọ̀ mọ́ aláàjì tọ́ba gba right track pé òkè lọ sí sáde láti sórí DNA òkè gbogbo tó wà nílé yẹn o àti gbogbo ọ̀rọ̀ tó sọnù group chat tí PDM sọ yẹn o àti DNA ìsọ̀tọ̀ ni wọ́n ṣe nu group chat yẹn o a fẹ́ mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yẹn tí wọ́n bá gbé àdúrà tàdúrà lo a week ní police custody pẹ̀lú thorough investigation pẹ̀lú tókè tó le aláàjì tó bá wà ní ọ̀fẹ́ gbé Wùmí pẹ̀lú bá mọ̀ bẹ́ẹ̀ lóòótọ́ ni Wùmí léyàn lẹ́yìn àbúlé nìkan tó ń ká ìdí ẹ̀ bíkọ́ tó bá ti mú yín gbé àdúrà àbúlé nìkan tó ń ká ìdí ẹ̀ bíkọ́ tó bá ti mú yín gbé àdúrà ẹ gbọ́dọ̀ gbé Wùmí. wọ́n wá gbé Wùmí ṣá wọ́n sì gbàdúrà. bẹ́ẹ̀ bá wá rí Wùmí gbé ńgbà yẹn fún tẹ̀sí gbàdúrà tí bá rí Wùmí gbé gbé láwọn pé yes àwọn alágbára kan wà lẹ́yìn Wùmí tí wọn ò fẹ́ kí àṣírí ikú Mohbad tú ìgbà yẹn láyé ṣe bẹ̀rẹ̀ kéèsì. ṣùgbọ́n ta ló lọ mọ ta ló lọ mọ kí ló kà wá pẹ̀lẹ́ tó lọ mọ fọlá. ẹjọba nílì Wùmí who don start ìbéèrè kan ló bí Wùmí bọ́dọ̀ jọ wà lẹ́yìn ní kíní ìṣẹ̀lẹ̀ ni tọ́lá ló sì lórí ẹjọ́ yẹn ni àdókò bàbá lọ ṣó kò bá wà òkè. ayé ọ̀tọ̀ lọ́rọ̀ ẹ̀ àwọn jọ lọ ṣó wọ́n jọ dé wọ́n jọ sùnmọ́ tójọ́ sí kíní yẹn ṣẹlẹ̀ ni ẹ wá ní nǹkan ṣẹlẹ̀ ẹ fẹ̀fẹ̀ dárúkọ ọmọ tiyín aláàjì títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí bàbá Mohbad kan ló sọ fún wa pé Blessing pé àwọn o bàbá Mohbad kan ló sọ fún wa pé wọn ò fún wọn lóúnjẹ àbí wọn ò gbórúkọ mọ níjọ́ kó mọ ọ̀rẹ́ bàbá Mohbad àbí bẹ́ẹ̀ náà street broad guy tí wọ́n jọ lọ sí ìkómọ yẹn ń jọ yẹn òun ló sọ jáde o nígbà tí wọ́n interview ẹ̀ ìgbà tí ẹ ti sọ̀rọ̀ yẹn jáde ní ọba bàdàn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀pẹ for the first time ọba bàdàn sọ kọ́kọ́ ń pa pé wọ́n ṣèkó mọ wọn àti káwọn jẹun wọn àti káwọn ya fọ́tò ẹni ọba bàdàn kan ló ti jáde o kí ẹni bàbá yàrá yẹn wọ́n ní ọ̀rọ̀ kankan tí wọ́n hide tí wọn ò fẹ́ kó wọ́n fẹ́ that means pé àárẹ̀ àwọn ti Wùmí kan ó sì kún ọ̀rọ̀ property percentage yẹn ló fẹ́ dàárín wọn rú tí wọ́n ló fọwọ́ sọ láti pé wọn ò tí ì padà reconcile nísìn kí ló sọ láti pé wọn ò tí ì tún láàrin yẹn ṣe ẹ̀yin náà fojú inú wo ìgbà kan láwọn tó ní kí Wùmí wá ṣe DNA tó ní òun wá ṣe 12 ní Amẹ́ríkà òun wá ṣe 15 ní Kútọ́nù òun wá ṣe 30 ní Nàìjíríà àfààní bẹ́ẹ̀ni. ó tún yá bàbá tó jáde publicly pé àwọn làwọn ń dín DNA lọ́wọ́. bẹ́ẹ̀ni. náà àwọn méjì tó wáyé sọ pé àwọn ti rẹ́dì aláàjì ẹ̀ẹ́dá fojú àtàwọn náà ẹ̀ẹ́dá fojú àtàwọn. náà bàbá tó sọ tẹ́lẹ̀ pé tó dá wọn lójú pé ọmọ yẹn o kò ń sọ ọmọ àwọn. Yàrá mi fún wa ní pátìsì pé Mohbad ọ̀fọ̀gùn ohun tó ń jẹ òun ló ń sùn tí kíní kan tó bá ti jà òun ló ń sùn sóò tẹ̀. Bàbá Mohbad fi dá lójú pé ọmọ yẹn kò ń sọ ọmọ àwọn làwọn ṣe fẹ́ ṣe DNA. Bọ̀ ní ìsìn bàbá ti ń pa òǹkà pé àwọn kò fẹ́ mọ̀ ni lárídájú pé àwọn òpè lọ́mọ àlẹ́ o àwọn kò fẹ́ kó kíní ẹ̀ hàn pé báwọn fi kẹrẹ́ bẹ́ẹ̀ kò kí sọmọ àlè láyé fi ṣe DNA. Kíní yẹn sọ fún wa yẹn pé ọ̀rọ̀ ti yanjú lábẹ́lẹ̀ nígbà tó yẹ ti sọ pẹ́dà ọ̀sọ̀ ti pẹ́dà ni. wọ́n bá fi bọ̀ pé ṣẹ́rí specimen tó máa padà lò wọ́n máa fẹ́ wà very careful ṣèbí result lẹ fẹ́ fine wọ́n máa lo specimen dápẹ́ tó ẹnu náà fẹ́ lò dápẹ́ orí ni tàbí ọ̀nà máa lò ládẹ́ mú ti bàbá ó yẹ ẹ lọ sí lẹ́yìn ẹ lọ sí specimen jáde gbórúkọ rẹ̀ bí àbújáde. bẹ́ẹ̀ni. ó kàn máa sọ result mi. ẹ̀mí result mi ó bẹ̀rẹ̀ percentage báyìí ni aláàjì Nàìjíríà làwà ó bọ́ bọ́ ṣe yọ pírẹ́tì o. náà wọ́n wá bọ̀ mọ́ wọ́n wá gbé specimen yẹn fún ẹni dọ́kítọ̀ kó lọ ṣe wá. specimen yẹn ló máa mú jáde. wọ́n wọ̀ ní sọ specimen yẹn tí wọ́n gbà. tí wọ́n gbà o. ògbó wọn ní sọ.
So tí kí ni bá kọ́ bá tó bàbá ní àpẹ́ àwọn náà ti sọ pé àwọn kò fẹ́ clear ọmọ yẹn ni torí pé gbogbo ọmọdé wọ̀nyẹn ti sọ ń pa ẹ̀ àwọn fẹ́ clear ẹ̀ ni ìgbà yẹn fẹ́ dàgbà gan wọ́n wá lọ́ọ̀ka àbùkù sóun náà because òun ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ DNA yìí. òun ló bẹ̀rẹ̀ DNA test. wọ́n bá fi parọ́ mú pé ìsọkúsọ ló ń sọ òun ló dá wàhálà yẹn lẹ̀. ìpínlẹ̀ náà sì lọ nìyẹn o aláàjì nítorí ẹ̀ṣẹ́ rí àwọn tó náà fẹ́ pẹ̀tíṣọ̀ bàbá ẹ jẹ́ kí wọ́n gbé ìgbésẹ̀ tó fẹ́ gbé. bẹ́ẹ̀ ni àwọn òdàwọn tó tó bá ń ṣe ìgbín èèyàn máa fọwọ́ ìjọba ẹ̀ máa fi hàn pé nǹkan tó ń ṣe ò dáa. tó bá lè gbé ìgbésẹ̀ ẹ jẹ́ kó gbé bọ̀ bí ọlọ́run ṣe ṣẹ̀dá eyín àti gbogbo ẹbí family case radio wọ́n mọ̀ pé ọlọ́run ti ṣẹ̀dá yín ni pé ìjẹ́ ti ṣe ẹ ti ṣe ni ṣùgbọ́n ìdájọ́ ọlọ́run ó wà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni káwọn máa ṣe tiwọn lọ pé tó bá fẹ́ bá wọn fà kán máa bá wọn fà bẹ́ẹ̀. létí káwọn fi tiwọn lè kan. so tí ọba mọ̀ pé lóòótọ́ àwọn sì ń fẹ́ justice bí wọ́n ṣe ń rọpò apá mọ́ DNA tó ọ̀nà kan tó máa rọpò apá mọ́ irú kó wò lọmọ yìí kú. àwọn òtí ẹ̀ lọ lórí àyẹ̀mọ́ tiwọn. ẹ bá ń kó wọn aláàjì wọn ò lè lọ́gbọ́n pàtó ti pẹ́ pé ọ̀rọ̀ yẹn agere ọ̀rọ̀ yẹn náà ó ṣí mọ́ ọmọ wọn méjì lórí ó ṣí mọ́ ìyàwó wọn lórí ẹ wo gba allegation sí àǹbáàdì tó ń rèsì case of àǹbáàdì tó yẹ pé ordinary èèyàn kan tí ẹ mọ ìjìyà tí kíní ẹ̀rọ tó wà fún kíní yẹn ṣá kí ẹ̀kọ́ wá bá mi sí pé kó wá sọ pé lágbá ayé kò tán o ìwọ ló ní kí lágbájá lọ ṣe gbẹ̀ fún lágbájá o mọ̀ wá gbé àbọ̀dà ní màmá wò lọ. kò possible now. ẹ wá dáàbò wá bá lọ́rọ̀ ẹ̀ èèyàn lẹ́yìn lẹ́yìn kò lọ pààyàn èèyàn lẹ́yìn pé kò lọ pààyàn ẹ wá sọ pé àbọ̀ wá bá lọ́rọ̀ sí ẹ̀ kí ẹ mọ̀ gbọ́dọ̀ ti fi pèsè wọlé ni. bẹ́ẹ̀ni tí fi ṣe pé kò sí wọ́n yìí lè jẹ́ kò bá jẹ́ 100 years tó bá sùn bóyí ẹ̀ẹ́dẹ́nu dákẹ́ ibi tó fẹ́ náà wọ́n ní ọ̀rọ̀ ti sí ìjẹba wọ́n wá gbọ́ aríbo òrìbó ẹ jẹ́ kí bẹ́ẹ̀ dà fún àlọ́lá wọ́n lọ pókè òun fẹ́ lọ kó làárẹ̀ sàdúrà ẹ máa wá reaction bàbá tó ń bẹ̀rẹ̀ dàgbà ṣé ìwé dání DNA ilé bàbá mi ìgbé dání ṣé òkè yóò máa bí ìbájọ́ tàbí bàbá kìlẹ̀ dìde kò ní jọ́ta ìnáwó ọ̀sán pé yẹn gbẹ́mọ̀ lórí pé ikú tó gbọ́ mọ́ yẹn ẹ̀wù nǹkan tó lọ sí lábùjá pẹ̀lú sí ìrọ̀mọ̀ bẹ́ẹ̀ kò jáde pé kó lọ kí ẹni yẹn àbíkọ́ tẹ mẹ́sẹ̀jì WhatsApp message pé yọ̀mí kú ṣẹ́ o kò tọ̀rọ̀ wá ẹ láì mọ̀ pé there is something behind. there is something behind you. aláàjì ẹ wọ̀nyẹ́ kí jẹ́ kọ́ wọ̀nyẹ́ lálábàárà àkọ́kọ́ tó wọlé ṣẹlẹ̀ ṣe kọ́ máa bẹ́ tó kù. ẹ ṣe gan ẹ dúpẹ́ ẹ ṣe gan sọ. ìpè none of us nítorí ẹ̀ka ní bíréèdì wa lọ nítorí ẹ̀ka ní bọ́lọ̀ ní bíréèdì wa lọ sí ibi bẹ́ẹ̀ it wasn't a mistake from my own perspective it wasn't a mistake. Okay. It wasn't a mistake the man bàbá wèrè bàbá wèrè gidi ni máa yẹn ẹ̀rẹ̀lẹ̀. wọ́n ní kẹ́ ẹ jẹ̀bù rẹ̀. ok mo ti rẹ̀ ńlẹ̀ that's why àti mo yẹ lo wèrè yẹn lẹ́ẹ̀mejì nǹkan mi mo fẹ́ tẹ̀lé but mo rẹ̀ ńlẹ̀ ni mo kàn ṣe lo wèrè yẹn repeatedly and again I'm not just saying all these things I'm saying nítorí nǹkan tó ṣe ni o kẹ́rẹ́ máa yẹ gbé wa múra gan ó gbé wa múra gan go and look at listen to the programs that she back during that time even you yourself almost 5-10 years old can easily say that this is not the same person this is not that Baba Mohbad kí Baba Mohbad ò fò Baba Mohbad ò ṣì yóò ní Baba Mohbad táwọn àti pẹ̀lú gbà yẹn. Now when you want to do something it's good to have one face táwọn wípé fèsì kan ní ẹni yìí ni. That man has two complete face. Look at the Baba Mohbad of that time. Look at the Baba Mohbad that we have now. Ó ń ṣe òṣìkiri, ó ń ṣe òṣìgidi steadily. Ẹ mọ̀ kí náà máa ṣe òṣì on a steady basis. This is just crazy. And it's painful. It's very, very painful. That's why you see people talking because it is painful. Only sue Baba, nobody can sue that man. But because
because why tí wọ́n ṣe lè sue man yẹn is because there is no written contract. We just believed him. I can believe any everybody there go only lọ́wọ́. No, this is what we want. No written agreement. Tàbá gbé lọ kọ́ọ̀tù kí la fẹ́ lọ ṣe. Aniko wa it was just bàbá we steadily. Èèyàn tó jẹ́ kéèyàn mú sí ìwà kéèyàn ọkọ rẹ̀ máa wọ́ yàgò kí gbogbo obìnrin tó lóun láìkì ní ayé ẹ̀ okó ẹ̀ tó fi láìkì obìnrin ó jẹ́ ká gbé ìdánù ni. I'm telling you, we are looking for justice for your son. I'm sorry for my language, but we are looking for justice for your son. What is Shoshika gallivanting on Oshi, up and down? And it is this stupid all lori Bubawani now. But this is public fund. Somebody has said it on the program. Part of our they won't contribute to see justice for Mohbad. Ẹlòmíì immediate family ní issue tí a follow bẹ́ẹ̀ni. Ìyálóde mentioned it mo ṣe rántí. And it is the truth. Ẹlòmíì wọ́n tọrọ owó lé ẹlòmíì nínú àwọn tọrọ owó láti Nàìjíríà o. That we don't have time for those people o. But because of kò dẹ̀ ṣe pé àwọn ọmọ fi ṣe kan but because of the pain tó wà lọ. But that's why from whichever way I just don't think some part of me they Jafani. I just don't there has never been a day that I think there is justice for Mohbad. The way it's gonna come about, I don't know. But Timobani and Koto strange, Omamo. The death of this boy and the interest from all over the world of people coming together, trying to find and I'm very, very clear that Allah will make a statement with equal money. Allah's trying to make a statement to all of us to see, especially àwọn èèyàn òfò, àwọn èèyàn kéèyàn tó wà nínú ìlú Nàìjíríà rẹ̀. Because tí ó bá ṣe àwọn èèyàn játijàti ni. We learned a lot. What I've learned is that this Baba Mohbad should have been sidelined from the justice for Mohbad. But none of us know that he was aiming for a selective justice. It shouldn't have been carried along. Just as that woman said, we should have just appointed some people or look at people. Look at that person. Look at Yomifa being. That man took some major steps. Nobody has ever did. He took the step on going into that house. That's working. It's not easy for you to get access into that building. It's not easy. He called a royal symposium meeting. He called something together. Those are major steps. But we were able to see for ourselves. Now it is very, very clear. No one can see it outrightly. Some other people should believe in Baba Mohbad anyway. I don't know if there's any other person that believe in that man. And people that are saying maybe he's working with anything can be anything. Who knows? If you go to court here, and it is any reasonable place, you cannot be trusted again.
anything you say, Ali, how can we tell maybe it is true or a lie? That's why everything about the board of man so don't buy me. So only my bed, and that man is there good before I don't care. In a phone call to record or whatever, so she I don't care. She gets into the tell no. They should just go, it is so pathetic. People Mohbad yẹn ó wá láti inú family yẹn. Bàbá kò gbádùn, bàbá ó fò, ìyá ó fò. Bàbá yẹn náà ó tún kíkó ẹ̀gbọ́n Mohbad yẹn o. Tí wọ́n ní ó sọ̀rọ̀ kan àbó wà ní bíbẹ̀ yẹn àbó ju kìíní. Tí bàbá yẹn sọ pé no, the girl wasn't there. It was after some people went to meet him and said, Bàbá Alhaji lọ́lọ́ ọba one-on-one. Go to one sọ pé yes, you can imagine. When you go that, nonsense yẹn náà lọ fi kúrò ní gbẹ̀kẹ̀tẹ̀ o. Gbẹ̀kẹ̀tẹ̀ yẹn is not that we were all smart, but it was calculating. And in fact, the was the man said, bring this thing and I will do it myself. I'm not going to release the money to you. The lot of the Sako men here, I will look at book here. I will look at book of Mohbad here. The lot of the Sako men here, the lot of the Sotele Timo reverse in the Motopada here, Motopada back. Because yes, totally now. Tí wọ́n bá ń ṣe olórí burúkú, wọ́n fẹ́ ṣe nǹkan fún yín. Lọ́fẹ̀ẹ́. We don't know àwọn nǹkan mọ́ ní aṣáájú pọ̀ sákúrò lọ́rọ̀ rẹ̀kẹ̀tẹ̀. Wọ́n wá padà lọ ṣe autopsy òfò wọn tí wọ́n fẹ́ ṣe. Tí wọ́n gbé padà wá fún wa wípé after the long time we were waiting, wọ́n ti wá ṣe òṣì wọn tó fẹ́ ṣe tán o. Àwọn àti àbúrò wọn. Àbúrò wìrì wọn tọ́jọ́ ń ṣiṣẹ́ papọ̀ yẹn. Wọ́n wá àbúrò yẹn wá padà lọ sọ́dọ̀ gbẹ̀kẹ̀tẹ̀. Asking for money. Thank God that man did not give them nothing. Ẹ̀kọ́ wa ń ṣòṣìkẹ́. Well, wọ́n ti sọ some days èmi go wọ́n ṣe sẹ́ǹtì kan tó ju kọ́bọ̀ lọ. One dime tó yọjú tí wọ́n fẹ́ fi. Ní justice for Mohbad yìí. Téèyàn bá rí nǹkan míì tó make sense o, maybe yes, but ní ọ̀dọ̀ bàbá ó ṣì í. I don't know, but so let me just let someone else talk. Hopefully, one thing I know is that let's keep whistling, let's keep brainstorming. Inshallah, we are going to get it. I don't know, but me, I will continue praying, and I strongly believe that, inshallah, I'm having justice for Mohbad. Moki Bukulinga across your, thank you very much. Thank you. Yes, sir. Ẹ̀rọ̀kún. Aláàjì síkọ̀ ọmọ Síkọ̀. Ṣé pẹ̀lú rẹ̀ ni? Ní wọ́n síkọ̀, wọ́n wúkọ́. Wọ́n síkọ̀ ni. Mo ní aláàjì ńkọ́ ni mo sọ. Aláàjì ńkọ́ ẹ̀dọ́ mo fún àwọn dídí kan sanwó nílùú yín ní Ghana ọ̀bẹ yẹn mo ti fẹ́ kí mo sàlájì lẹ́nu. Bóyá táwa náà bá ti. Bóyá tèmi náà wá kówó tèmi níbẹ̀. Ẹ jẹ́ ká kó tiwa tán. Mo tún aláàjì. Mo kí gbogbo ilé o bẹ̀rẹ̀ látọ̀rọ̀ àwọn ìyàwó àti bàbá wa o. Mo fi yín òdíjé bá gbé mo fi. Ẹ gbọ́ mo sọ̀rọ̀ kan nígbà kan. Orí tí bàbá Mohbad tó bá gúnyán fún gbogbo àgbáyé, mo ní kò yó wa tó bá ṣe oúnjẹ fún gbogbo àgbáyé tó ṣe bẹ̀ sí, mo ní kò yó wa. Mo ní bẹ̀ tí mo ní tí gbogbo àgbáyé bá ṣe oúnjẹ fún bàbá Mohbad. Àyìn méjì péré Mo ní kò ní lè dálé. Jẹ́ ọ̀rọ̀ mi sí aṣọ ọ̀rọ̀ mi tí ń ṣe lọ bá àbí kì í ṣe lọ. Mo ní túmọ̀ ẹjọ́ tán náà fẹ́ pe bàbá Mohbad. Bẹ́ẹ̀ni. Ṣé ọmọ pé gbogbo àgbáyé ló fẹ́ pè lẹ́jọ́? ìlú màjì gbogbo àgbáyé. Aláàjì ẹni kí ló dùn nínú
Mohbad àti ìyá Mohbad tó lọ sí stúdíò tó lọ ṣe photoshoot. Ẹ̀yin lẹ tún sọrú ọ̀rọ̀ yìí ládùúrò nǹkan bàtàbàtà tí Mohbad fi sílẹ̀. Àwọn tó jẹ́ pé wọ́n ti pín nǹkan Mohbad tó ti pín sí gbà ọ̀nà tó fẹ́ fowó ẹ̀ ṣe. Ṣèbí òun lẹ́gbẹ́ tẹ̀lé kan ti ní wọ́n kọ́ òtẹ́ẹ̀lì yẹn kò sọ̀rọ̀ téèyàn lè kò sí nǹkan téèyàn lè wọ́n láyé. sí nǹkan tó bò náà kò sí nǹkan tó bò. Téèyàn kan bá ti mọ̀ ẹnìkan ṣoṣo tó bá ti mọ̀ ó ti mọ̀ pé kò ló máa gbọ́. Àlàdé wo ó torí ká máa gbọ́ ọ̀rọ̀ tóun fẹ́ sọ ó lọ sọ sínú ìbẹ́pẹ. Ìgbà tí ìbẹ́pẹ máa wù síta ó sọ Àlàdé wo síta. Àlàdé wo tó sọ sínú ìbẹ́pẹ yẹn ìbẹ́pẹ sọ síta. Ẹni tó jẹ́ pé kò sẹ́nìkan lórí ìlú yẹn tọ́kẹ̀ kò síbẹ̀ yẹn ṣe lè máa dé sàn ilé wàá ṣàpàpà gorí ilẹ̀ yẹn. Wàá lọ pọ́ǹtì ilẹ̀ ẹ fún àwọn tó fẹ́ bá ẹ ṣiṣẹ́ ṣebí àwọn kan ló gbéṣẹ́ ń fún. Ṣebí àwọn kan ló gbé fún. Ìyẹn lọ sí ṣé ẹ̀kan tẹ̀ rí bàbá Mohbad ló kọ́ òtẹ́ẹ̀lì ìbá tẹ̀ kọ́ òtẹ́ẹ̀lì wọ́n kọ́ 25 stories sí. Kò kan yẹ tó bá jẹ́ pé jẹ́ kọ́ rí tó bá jẹ́ pé jẹ́ kọ́ rí kú tó pa ọmọ ẹ̀. Ṣebí àìjẹ́kọ́ wá justice fọmọ ẹ̀ báyìí ló jẹ́ kí gbogbo èèyàn bá tún fún dé ìsàlẹ̀ kòkó yìí. Bẹ́ẹ̀ni. Tábà kìpọ̀rí ẹ̀ tán fọ̀pọ̀rí ẹ̀ fún. Ẹ wo gbogbo ètò èèyàn kan láàárọ̀ ẹ̀ tábà rí bọ́n ṣe ń gbé bàbá Mohbad ṣèpè burúkú wọ́n kú bẹ̀. Èpè yẹn gan ti bí létí kí á ní mo sá kúrò bẹ̀. Wọ́n wá ra wọn fa ògbélé yìí. Bẹ́ẹ̀ni àwọn fúnra wọn ni wọ́n ní ẹnu tó ń yìnyàn tẹ́lẹ̀ tó ti yìnyàn tó ti sọ̀rọ̀ dáadáa sí yàn tó padà wá ń kú yàn tó padà wá ń ṣèpè fún yàn. Ẹwọ ọ̀túnba lọ́dọ̀ yìí ṣebí ìgbà kan wà tó jẹ́ pé ṣe ló máa gbé bàbá Mohbad mọ́ra tó máa gbé mọ́ra àbí ìyá mi tó máa ń sọ̀rọ̀ plan B. Ìyálóde. Tó jẹ́ pọ̀rọ̀ tútù ìyálóde tó jẹ́ pọ̀rọ̀ tútù náà máa sọ sí bàbá Mohbad. Èmi gan kó tó di pé mo bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí bàbá Mohbad ó ti ní àwọn ọ̀rọ̀ tí mo ti gbọ́. Ṣé àgbọ̀ pé ibi tó ní bàbá Mohbad tó gbóbìnrin lọ òtẹ́ẹ̀lì pé gbogbo fọ́tò ìṣe tó ṣe gbóbìnrin sùn ní òtẹ́ẹ̀lì pé gbogbo fọ́tò yẹn ló wà lọ́wọ́ àwọn bó J4 àti J4 kò tẹ̀sí ní tíríkùtì kàkùtì ní wọ́n gbà yẹn. Tọ́lọ̀ ló jẹ́ kí gbogbo ọ̀rọ̀ táwọn yẹn bá ti bá bàbá Mohbad sọ ibi tán bá ti darí ẹ̀ lọ pé òun náà ibẹ̀ ló máa tẹ̀lé wọn lọ nítorí pé àṣírí ẹ̀ ti wà lọ àṣírí bàbá Mohbad ti wà lọ́wọ́ wọn. Gbogbo owó gan ní bàbá Mohbad kan ń dó káàkiri mo tún gbọ́ báyìí wọ́n ló ti gbé ìyá Mohbad lọ sí òtẹ́ẹ̀lì. Ṣé òtẹ́ẹ̀lì náà tó kàn ó kọ́ gan náà ṣe iṣẹ́ tó fẹ́ lọ máa ṣe bẹ́ẹ̀ nìyẹn òtẹ́ẹ̀lì tí kò sanwó òtẹ́ẹ̀lì mọ́ ẹ wọlé ẹ jáde lóòkù fún. Ṣé ti ń kọ́ òtẹ́ẹ̀lì? Ó ti ń kọ́ òtẹ́ẹ̀lì. Ẹ wọlé ẹ jáde ni. Ẹni ẹ máa bàyàn lọ́kàn jẹ́ o ó bàyàn lọ́kàn jẹ́ mọ́tò tí bàbá Mohbad ti ń gorí sẹ́yìn fún yẹn tí ó mọ̀ pé onímọ́tò lè gbà lọ́wọ́ ọ̀ṣá. Orí òyìnbó tá ló ra mọ́tò yẹn fún gbogbo ọ̀nà gbogbo tán ní bàbá Mohbad lè gbà tó lè fi rí justice fọ́mọ ẹ̀ ní kékeré lórúkọ ẹ̀ Bukky Jesse tó lòyìnbó yẹn sọ fóun pé òun sọ fún bàbá Mohbad ó ní kò sí kankan tí bàbá Mohbad fi ṣiṣẹ́ ṣe bẹ̀. Ṣé tí wọ́n bá bí òyìnbó yẹn ṣé òyìnbó lè ràn yàn wá láti Amẹ́ríkà tó lọ bá òṣìṣẹ́ mọ́tò nídìí bàbá Mohbad? Àdúrà ní tiẹ̀ mo tún gbọ́ níbì kan wọ́n ní Wùmí tó sọ pé àdúrà ló lọ́mọ. Àti gbọ́ yẹn. Àwọn abẹ́lé tá a fẹ́ gbàgbọ́ báyìí. Wọ́n ní Wùmí tó sọ pé àdúrà ló lọ́mọ o. Èdè mà wá lágbára báyìí o. Ọgbẹ́ kọjá ẹ̀dá ọwọ́ àdáyà ń kàtàkàtà. Tó jẹ́ pé ibi tí bàbá yìí tó gbé wa dé. Tó bá jẹ́ pé ìṣe tó ṣe dìde lákọ́kọ́ ló ṣe dìde mọ́ ọ̀rọ̀ yìí ni ọ̀rọ̀ bá ti ṣe àtàyànyàn bí eléyìí. Bí ṣe bàbá Mohbad ti wá fẹ́ sọ̀rọ̀ ara ẹ̀ sí báyìí. Àdẹ̀bọ́ sórí stage àwa máa sọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́jà wàdùn lẹ́nu ọmọ ìjà olè ẹ̀kan náà. Wọ́n ló galè ó lòun galè ṣùgbọ́n gbogbo
ẹlẹ́ran ó pé ń gbó. Ṣé gbogbo ọ̀rọ̀ náà tí gbogbo èèyàn ti ń sọ láti yọ ọjọ́ ẹ̀ ṣé bàbá Mohbad ò kàn tẹ̀ nínú ìròyìn kó kàn tẹ̀ gògó kó gògó kó sùn kàtà kó sọ mẹ́ta tọkùnrin yóò dé sùn wọ́n ní tó bá kọjú sí èèyàn kéèyàn kó tá tó bá kọjú sí èèyàn kó tá tó bá kẹ̀yìn tó bá kú bàbá Mohbad sí kan kì í dèrò ara ẹ̀ pa ni. Gbogbo àgbáyé báyìí wọ́n nìkan tẹ̀ ń ṣe pé wọ́n ọ̀fẹ́ ẹ̀ẹ́dẹ̀ ṣe ló tọ̀ báyìí tẹ gbé dání tẹ̀ ká ó dèbí ru ọ̀nà mi ó ní mo sì gbé ẹsẹ̀ mi po ẹ̀ ṣe ní nílànà báyìí yẹn kẹrù ọ̀rọ̀ yín síwájú sẹ́yìn kẹ́yìn ẹsẹ̀ yín po tí ọ̀rọ̀ tí gbogbo àgbáyé bá yín sọ. Mo sọ kínní kan lánàá ẹ̀yin nìkan kò sẹ́ni tó bá láṣẹ eré irú o ẹ̀yin nìkan tó bá kù sẹ́nu ẹ̀ lọ́jọ́ tẹ́ bá ti dé kábàámọ̀ lórí ọ̀rọ̀ Mohbad ìjọ gbogbo nǹkan tẹ̀ sí rí lèmi tẹ̀ sí rí tó dé pa yín lọ́yọ̀ tẹ̀ sí wọ́n sùtù tẹ̀ ní táyì tẹ̀ ká gbálẹ̀ kiri tí fìlà orí yín tó nà ó bí ebi fìlà ìṣẹ́ta Abíọ́lá ṣe dé fìlà. Abíọ́lá tó jẹ́ kó gẹ̀ẹ́sì kú tó nífọ̀ ọ̀tún lè kánná gbogbo owó dé báńkì Nàìjíríà tó jẹ Abíọ́lá wọn kan dé dídè gbogbo nǹkan tá Abíọ́lá fi sílẹ̀ èwo ló kù báyìí Abíọ́lá tó jẹ́ kó títà gbà náà wọnú olókàn máa ṣeré jáde èyí yóò kò tí tó ta Abíọ́lá o owó Mohbad tó tí tó ta Abíọ́lá mo sọ tẹ́ ẹ bá ti jẹ́ kọ́rí justice fún Mohbad ní ìgbà tẹ̀lú bọ́ gbà kéèyàn gbèlú bọ́ lórí tátẹ́gùn fẹ́ tó kù ló kú bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ bá lẹ́fẹ́ gbogbo Mohbad àti Wùmí ni o àti àdúrà ni o àti bàbá Mohbad àti ìyá Wùmí ẹ̀ẹ́dì bọ́ọ̀dì nínú tó bá fọwọ́ kẹ̀kan Mohbad ó máa kù dànù kí èlùbọ́ lọ́wọ́ yín ni ó máa di jẹ́rìí ni ó máa dà kí sàmọ́ yín lọ́wọ́ àìsàn kan lẹ́ bá fi wò ẹlòmíà àìsàn nínú yín tó jẹ́ pé á pe Ọlọ́run kò ní Ọlọ́run dídá lóhùn á nítorí alẹ́ ti dá ìránṣẹ́ òun lóró káàbá rán ọmọ yẹn lọ́wọ́ fún ikú tó kú tó bá jẹ́ pé ìpín tó pín nìyẹn tèmi àfọwọ́rọ̀ orí kù fúnra rẹ̀ àwọn ló ràn án lọ́wọ́ fún ikú yẹn gbogbo ikú tó fẹ́ pa ọmọ yẹn tẹ́lẹ̀ ṣé bàbá Mohbad á sọ pé òun mọ̀ pé ọmọ àlejò kù ní pé wálé dé wá fọmọ òun wọ́n ní obìnrin tó bá ti ń ṣàgbèrè tí ò bá para á pa ọkọ Yorùbá ló sọ ó dẹ̀ dọwọ́ bò mọ́lẹ̀ bẹ́ẹ̀ ó dọwọ́ bò mọ́lẹ̀ ṣé kì í ṣègbà ló yẹ kó ti léwu ní kúrò lẹ́yìn ọmọ ẹ̀ ṣé Mohbad tó bá tẹ̀ fún ògùn mú Mohbad mọ́lẹ̀ ṣé gbogbo wọn náà ló fún ìwọ mú nílé wọn ni ṣé gbogbo wọn ni ọ̀dẹ̀ ìjà ṣé Mohbad tó bá jẹ́ pé Mohbad ti na Wùmí tẹ́lẹ̀ tí Wùmí sọ pé òun máa ba kárí ẹ̀ jẹ́ tọmọ yẹn dẹ̀ torí síbẹ̀ tí ò sọ̀rọ̀ ṣé gbogbo wọn ni ò yẹ kó wá sọ̀rọ̀ nílé wọn ní tí dàda ò bá lè gbà wọ́n ní ṣègbè ó yẹ kó làbúrò tó gbójú gbogbo wọn jọjọ lórí burúkú kalẹ̀ gbogbo wọn sùn wọn kọrí síbì kan blẹ́ẹ̀tì náà wọn ló sọ pé àbọ̀ sọ pé kó o máa sọ̀rọ̀ lédèdè ló máa gbẹ̀yìn wà tọkọ ẹ̀ ń méjì ẹ̀ẹ́dọ́ ni èrè ọmọ tẹ̀dọ̀ bí tẹ̀ bá ti jẹ́ kọ́ rí gọ́ọ̀sì fún Mohbad ìṣètò ti pa Mohbad náà ṣe máa pa ọmọ tó fi fọ́pọ̀ ẹ̀ o ṣé nǹkan tó rí yín gbà ní ẹ̀ máa fún yín wà tó bá ti là máa fún yín lè pè ń ìgbà tí Mohbad rẹ̀ ní school ọkọ̀ ẹ̀ ò sọ pé kó máa rà ẹ̀ ìgbà tó tún jáde school tán tó tètè ríṣẹ́ ọmọ yẹn ló fi ẹ́ síbi iṣẹ́ télọ̀ tó tún kọ́jẹ́ télọ̀ tó rà àríṣẹ́ fún ẹ ọkọ̀ ẹ̀ ò sọ pé kó máa gba gbogbo ẹ̀ gbogbo yín wá dẹ̀ yìí yẹlé tó gbódílé jẹ tó gbódílé mu tó dọgbà kan dọgbà pẹ̀lú tí gbogbo yín wà pọ̀ ìṣẹ́ yẹlé Ọlọ́run máa dá fún yín ẹ̀dá ó fà jọ bí tẹ̀yìn pẹ̀lú bá ro tẹ̀yìn mo bá jọ fà wálé ayé ó máa dá láàrin gbogbo yín. kí ló dé kẹ̀gbọ̀dájú fámìlì. ẹ̀rọ pẹ̀sẹ̀. kí ló dé tí gbogbo yín gbọ̀dájú fámìlì. Èkìtì ẹ̀rọ pẹ̀sẹ̀. ó máa ṣe o ọ̀pọ̀ wá jí kó wá wẹ̀ ní ẹ̀wọ̀ tí mo bá jí kó wá wáyé ara ẹ̀ ó bá wẹ̀ ní ẹ̀ṣẹ́ ká ṣe ṣẹ̀yìn ẹ̀ fún. àkókò máa rí fúnra rẹ̀. mo mọ̀ pé ó máa rí o ó máa rí ṣùgbọ́n ìgbẹ̀yìn ló gbọ́ ẹ̀san máa ké lórí gbogbo yín. ẹ̀san máa ké bàbá Mohbad ọba dáadáa bẹ̀rẹ̀ bẹ̀tì rédèdè ló wá gbàgbé rédèdè tó dẹ̀ bá gbè tó bá ti kẹ́kọ̀ọ́ rí justice fọ́mọ ẹ̀ rédèdè